الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله kí Ọlọ́run má ṣe jàre ń pẹ́ ìjẹni tí mi ti ń jẹran ní tipẹ́ láti ń wo fídíò àárọ̀ ńgbà mi ńgbà bá jí ńgbà mi òun ní jókòó tì wọ́n ti wá kẹ́kọ̀ọ́ tán ìwà bọ́ta ń lọ lo bí ọjọ́ ṣe máa rí ọba tuntun kó máa dá Ọlọ́run ọba kò ní fọwọ́ bànújẹ́ kan yín láéláé ẹ ti ń wí tí ń gbà fún àwọn èèyàn àìní ìgbà mọ́ Ọlọ́run ò ní fi sọ̀rọ̀ yín gbogbo ayé tí wàá mọ̀ yín ní ti dáadáa orúkọ náà ti ń kárí gbogbo àgbáyé Ọlọ́run ọba ò ní dáwọ́ rẹ̀ dúró níbi tó dé kò ní takú síbi tó dé àlékún mọ́ àlékún àrísìkí ẹ tún máa ga sí ní makan bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe abẹ́rẹ́kọ́lá la ilaha illallah ala muhammadu rasulullah. Amin. Alhamdulillah. Alhamdulillah rabbil alamin. Adúpẹ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ á dá ọpẹ́ wa lẹ́ẹ̀kan sí. Alhamdulillah. Ẹ jẹ́ kí a wéra wà ní ọpẹ́ wa pé alhamdulillahi rabbil alamin. Àdúà ni Alhaji Abdul Lateef àdúà ni ó ṣe fún wa àwa náà wá dádúà náà padà torí pé gbogbo ẹni tó bá nà káre ọyọ kan sí èèyàn wọ́n ní gbogbo ìka yòókù náà tó ń tọ̀hún ni la máa fi sọ fún àwọn èèyàn pé irú ìka tó ń bá nà sí ọmọ làkejì àníyàn tó ń bá ń rò sọmọ làkejì rẹ déédéé ẹ̀san tó ń ṣeun náà lọ́wọ́ máa dá padà fún ọ náà ẹ ti lò fẹ́ ẹ sọ̀rọ̀ fẹ́ ẹ rìnrìn fẹ́ ẹ tún wá hùwà ìfẹ́ náà kọ́lọ́hún kí ó wọlá agbára Ọlọ́run tí ò ní báyìí ló mọ Ọlọ́run níjọ́ bàjẹ́ gbogbo ẹni tó ti dáa fún àìkò ní dáa fún gbogbo ẹni tó ti dáa fún mọ́ Ọlọ́run má fi ṣàdánwò gbogbo ẹni tí ń rí náà Ọlọ́run má fọ́ ojú wa Ọlọ́run má dì wá létí Ọlọ́run má sọ wá dẹni àná àwọn kan inú wọn máa dùn látàárọ̀ ayé wọn ayọ̀ wọn máa kún látàárọ̀ àmọ́ tí ó bá dọ̀sán àwọn tí bà nǹkan jẹ́ ó bà ọ̀rọ̀ wọn jẹ́ gbogbo àwọn tí máa wọnú ayé ẹni tí ọ̀rọ̀ ayé ẹni fi bàjẹ́ tí fi dàrú Ọlọ́run má jẹ́ wọn ráyè wọ̀ Allahumma àmín ẹ dákun ẹ já sàmì dáadáa Allahumma àmín ẹ dákun ẹ já sàmì dáadáa Allahumma àmín ẹlòmíín struggle náà ni látijọ́ tí wọ́n ti bí ẹlòmíín hustle látijọ́ tí wọ́n ti bí kètí bọ́ sójú ọ̀nà wọlá hustle tí ń hustle àti struggle tí ń struggle ní ìwọ Ọlọ́run ló lè fi sójú ọ̀nà tọkàn rẹ̀ ó balẹ̀ gbogbo hustlers láyé Ọlọ́run mọ́sàbá wa lànà fún wọn Allahumma àmín gbogbo ẹni tí ń sánná ní pé pọ́blẹ́mù kan sí kan tí bá ti ń kóno pọ́blẹ́mù kan ní ó máa bọ́ sí pọ́blẹ́mù mi kò sẹ́ni ó lè gbé pọ́blẹ́mù ayé wa fò wá tójú rẹ̀ Ọlọ́run lọ gbogbo ọ̀ràn pọ́blẹ́mù tó ń kálukú wa táwọn nǹkan ń ta rẹ̀ Ọlọ́run mọ́sà ṣàánú wa bó òróró tura sínú ìgbésí ayé wa Allahumma àmín albarka wala nabi Muhammad albarka wala nabi Muhammad má fi dààmú sọ̀rọ̀ wa ogun ká jáde ká má wọlé Ọlọ́run má fi ṣàgbákò fún wa dákun ẹ sàmì dáadáa Allahumma àmín gbogbo tí ń jẹ́ ìràn dùnú táyé ń rí lára wa Ọlọ́run má sọ ọ́ di korò Allahumma àmín ìdùnnú ẹlòmíì wọ́n sọ ọ́ di korò máa lọ́wọ́ oríire ẹlòmíì wọ́n sọ ọ́ di ìbànújẹ́ máa lọ́wọ́ gbogbo ìdùnnú wa gbogbo oríire wa Ọlọ́run má jẹ́ ó di ìbànújẹ́ fún wa Allahumma àmín ìyàwó wa ni ìdùnnú wa ìyá ọmọ wa ni ìdùnnú wa gbogbo tí à ń fojú rí tó jẹ́ dáadáa ni ìdùnnú wa má sọ ọ́ di ewúro mọ́ wa lọ́wọ́ Allahumma àmín
albarka ọlá nabi Muhammad sallallahu alayhi wa sallam. albarka ọlá nabi Muhammad sallallahu alayhi wa sallam. ikú òjijì ò ní pa yín, Allahumma amin. àrùn òjijì ò ní ṣe yín, Allahumma amin. gíga gíga là máa bá ọjọ́, gíga gíga náà lẹ máa ga nínú aziki, nínú fọkànbalẹ̀, nínú fàyàbalẹ̀, nínú gbogbo ntọ́lọ́hún ṣe tá à ń dunnú lé lórí, torí gbogbo déédéé ntẹ̀yàn bá ń dunnú lé lórí, gbogbo ntẹ̀yàn bá ń dunnú lé lórí bẹ́ẹ̀ ni ìbànújẹ́ rẹ̀ náà wà wájú Ọlọ́run. ẹlòmíì ò ní dunnú tí èkú yóò máa sunkún gbogbo gbà ni. gbogbo ẹni tí irú bẹ́ẹ̀ nǹkan jẹ́ pé kò rí dùnnú, ẹlòmíì ò rí dùnnú àtàárọ̀ dalẹ́ rí. ìwọ Ọlọ́run ló máa fi dùnnú sínú ayé èèyàn. Ọlọ́run bá wa fi dùnnú rọ́pò bànújẹ́ àwọn tí ń banújẹ́. Allahumma amin. bá wa fi dùnnú bá wa fayọ̀ rọ́pò ìbànújẹ́ àwọn tí ń banújẹ́. Allahumma amin. Barkola al-Qur'an. Báyé yẹn ò bá ní ìtumọ̀ ni wọ́n máa tìyàn kí kéèyàn ó sì tètè kú lọ́mọ yẹn ó fi dọmọ ọlọ́mọ. Bẹ́ẹ̀dá bá tètè kú, òbí ọmọ bá tètè kú, ọmọ rẹ̀ ó wá dọmọ ọlọ́mọ, wọ́n máa wá gbà ń bọ́ọ̀lù káàkiri. Ọlọ́run gbogbo kú kíkú tá a kú tọ́mọ wa ó fi dọmọ ọlọ́mọ. Ọlọ́run a bẹ̀ ọ́ pẹ̀lú àsìkò yìí, Ọlọ́run má jà kúrúkú náà, má jà kú fọ́tayọ̀, má jà ọ̀tá ó rẹ́rìn wa, má jà ọ̀tá ó ṣe kàátàn wa. ẹ dákun sàmì dáadáa. Allahumma amin. Alhaji Abdul Lateef Adedimeji ti ń da ọ̀rọ̀ rẹ ti ń dùn. bọ́ bá sọ̀rọ̀ àwọn èèyàn ń fẹ́ gbọ́, bọ́ bá rìn àwọn èèyàn ń fẹ́ rìn rúrìn tó rìn láyé. àpadà sí ibú tí máa báyàn téèyàn fi dẹni àná tí wọ́n fi ní ta ni àfẹ́ gbọ́ mọ́ àti wọ àtàwa náà Ọlọ́run má gbé bá wa. Allahumma amin. Barkola al-Qur'an yóò máa dá sí fún wa ni, yóò máa dá sí fún wa ni. gbogbo ẹni tí ń bá ń bẹ ní kọ̀rọ̀ kan tí ń lùlù aburú kan lórí wa pé kí nǹkan ó ṣe wá, àwọn ni kí nǹkan ó ṣe tìrantìran. Allahumma amin. nǹkan ọyọ kọ̀ọ̀kan ni kó ṣe wọ́n, ẹgbẹ̀rún ni kó ṣe wọ́n. Amin. gbogbo ẹni bá ń ro kúrò wá tí ń ro kúrò Ọlọ́run má jẹ́ ó tọ̀tọ̀ àlàáfíà mọ́, ìtọ̀ ẹ̀jẹ̀ ni kó máa tọ̀. Allahumma amin. má jẹ́ ó yàgbé àlàáfíà mọ́, ìgbẹ́ ẹ̀jẹ̀ ni kó máa yà. Allahumma amin. bẹ́ẹ̀ bá ro kúrò wá kó bímọ méje. ajílàtì ṣe é jáná sí. tọ́ ó ti yá náà nù. bẹ́ẹ̀ ni ó ti yá náà nù. Allahu akbar. Ya Rabbi auna falimu'anu mu'ayyadun. Ya Rabbi auna. Faya Rabbi auna. Faya Rabbi auna. Falimu'anu mu'ayyadun. Falimu'anu mu'ayyadun. Wa ma li murihi. Wa ma li murihi. Illa mutu innihu kifa'u. Illa mutu ni ukifahu. Gígì tí ń bẹ lérí àwọn eléyìí pọ̀. La ilaha illallah. Ẹ bá yọ bá lẹ́mọ̀ ọ̀fọ̀. Ẹ wo Alhaji Lateef tí ń gbé mi débẹ̀. Bí àṣà bàbá mi àmì òjèṣì wọ́n ní bàbá òun sì ń da yèrè pè sí mi lẹ́yìn. Alhaji Lateef náà ti gbé mi débẹ̀ báyìí. Làákàyè náà ò ní kú láéláé. Làákàyè náà ò ní kú láéláé. Ẹ máa wà dáadáa sí ni. Àlùbáríkà Fatiha méjì náà láṣẹ. Fatiha méjì láṣẹ. Gbogbo ń tà ń ro kàkọ́ lọ́hùn ó ṣe fún wa lóore. Njọ́ tí orí ẹlòmíì ò dé, wọ́n fẹ́ gbé fún báyìí, wọ́n sì gbé fẹ́ lòmí. Mọ èèyàn tí wọ́n ti gbé orí rẹ̀ fẹ́ lòmí. Gbogbo orí wa gbà tí ó bá dé Ọlọ́run má jẹ́ wọ́n gbé fẹ́ lòmí o. Má jẹ́ wọ́n gbóore tèmi, má jẹ́ wọ́n gbóore tiẹ̀. Wọn ò ní gbóore, wọn ò ní gbé orí gbogbo wa, wọn ò ní gbé fẹ́ lòmí o. Allahumma amin. Njọ́ tí kò bá dé ọ̀tá wa ni kó kú. Allahumma amin. Ẹni tí ń ro kúrò wa ni kó kú. Allahumma amin. Fatiha méjì náà láwa ṣe. Gbogbo ń tà ń ro kàn ní dùnnú kó sùn ìtò kanlẹ̀ Ọlọ́run mọ́sá ṣe. Allahumma amin. Orí gbáǹkọ́ gbì. Allahumma amin. Olúwa ṣe é fún mi, oore tí ó bọ̀ tá lẹ́rù. Ọlọ́run ṣe é fún mi, Olúwa orí gbáǹkọ́ gbì.
Olúwa Olúwa ṣe fún mi. Oore tí ó yọ tá ń wèrè Ọlọ́run ṣe fún mi. Àwọn oore kan bẹ bọ́tà bá gbọ́ etí ọ̀tá ó sì di. Àwọn oore kan bẹ nígbà tí ń sọ lọ́dọ̀ Arnold ní ìbẹ̀rẹ̀ ọdún yìí. Mo ní oore gbáǹkọ́gbì náà mo sọ. Mo ní oore gbáǹkọ́gbì ní 2022 Ọlọ́run ṣe fún mi. Níjọ́ tí mo wí wọn àsọ́lọ́run ti gbọ́. Wàláhì Ọlọ́run ti gbọ́. Ẹ wá wo oore 2022 tọ́lọ́run ṣe. So èèyàn gbọ́dọ̀ máa nà tèǹgbà tí wọ́n bá ń ké wákàtí bá ń ṣàdúà. Bẹ́yàn bá nà tè yóò kàn tó nà tè di ọdún mi ni. Àlóore gbàǹkọ́gbì. Èyí sọ fún gbà torí àwọn oore gbàǹkọ́gbì wọn bá dé torí yóò dé. Tó bá dé àwa tún ọpẹ́ mi dùn wà ní. Asọ́njọ́ ní yàrá sọ oore gbàǹkọ́gbì. Olúwa ṣe fún mi. Oore tí ó yọ tá ń wèrè Ọlọ́run ṣe fún mi. Olúwa oore gbàǹkọ́gbì. Àdìsá. Olúwa ṣe fún mi. Oore tí ó yọ tá ń wèrè Ọlọ́run ṣe fún mi. Oore tí ó kọ̀tá láyà ní k'Ọlọ́run ṣe fún wa. Oore tí ó ya ọ̀tá ń wèrè ní k'Ọlọ́run ṣe fún wa. Oore tí ó ba ọ̀tá lẹ́rù ní k'Ọlọ́run ṣe fún wa. Àwọn oore kan mèrè bọ́tà bá gbọ́ tó bá ṣe òun náà ló ṣe fún kò sí nínú ọ̀rọ̀ mi sọmọ láyé. Àwọn irú oore bẹ́ẹ̀ ní k'Ọlọ́run ṣe fún wa. Kó má wàá dájú ẹ̀mí kúkúrú fún wa. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم